mi ò bá Délé Fárótìmí ṣe ẹjọ́ mọ́ o. Kò sí ohun tí mo fẹ́ gbà tó bá lọ sí ọgbà atúnirọ ọgbà ẹ̀wọ̀n. Àgbà amòfin Afẹ́ Babalọ́lá ó fohùn àgbà sọ̀rọ̀. Àgbà amòfin àti olùdásílẹ̀ fásitì ní ìlú Adó-Èkìtì, Ààrẹ Afẹ́ Babalọ́lá, ó ti kéde sí ìgboro ayé wípé ìjà ti parí, bẹ́ẹ̀ ni ogun ti tán báyìí o. Kò síjà mọ́, bẹ́ẹ̀ ni kò sí aáwọ̀ òun dúkù mọ́ láàrin òun àti Délé Fárótìmí tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Bákan náà, Afẹ́ Babalọ́lá kéde wípé òun ti já mi, bẹ́ẹ̀ ni òun ti jáwọ́ nínú ìpẹ̀jọ́ àti ẹ̀sùn ọ̀daràn tí wọ́n kà sí Délé Fárótìmí lẹ́sẹ̀. Ìkéde ìparí ìjà òun aáwọ̀ yìí òun ni ó kéde nígbà tí ó pe àpéjọ àwọn oníròyìn lọ́jọ́ àìkú ní ìlú Adó-Èkìtì, níbi tí Ọọ̀ni títí Ilé Ifẹ̀ Ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì tó péjú pésẹ̀ síbẹ̀ àti ọ̀kan-ò-jọ̀kan àwọn orí adé. Bí ẹ bá gbàgbé, Afẹ́ Babalọ́lá ló ti fi gbé bọnu tó sì pariwo síta lóhùn òkè wípé Délé Fárótìmí ó ta epo sí aṣọ funfun tí òun wọ̀ àti wípé ó bà òun ní orúkọ jẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé àwọn akọ̀ròyìn náà, Afẹ́ Babalọ́lá ní òun pinnu láti já mi àti láti sinmi ẹjọ́ pípé nípa bí Délé Fárótìmí bó ṣe bà òun lórúkọ jẹ́. Nígbà tí ó ń sọ̀rọ̀ yìí, ó tẹ̀síwájú wípé pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí àwọn orí adé ilẹ̀ Yorùbá tí wọ́n ti pe òun tí wọ́n sì ti bá òun sọ, òun ò ní tasẹ̀ àgẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ni òun ò ní kọ otí ọ̀gbọ́n yìí sí ọ̀rọ̀ tí àwọn orí adé ilẹ̀ Yorùbá tí wọ́n sọ. Àgbà agbẹjọ́rò náà tó tún jẹ́ olùdásílẹ̀ fásitì ní ìpínlẹ̀ Èkìtì, ó ṣàlàyé wípé òun ò gbọ́dọ̀ kọ ọ̀rọ̀ sí Ọọ̀ni Ọ̀jájá kejì, ìyẹn Ọba Ògúnwùsì, òun ò gbọ́dọ̀ kọ̀rọ̀ sí lẹ́nu pẹ̀lú ìwé títí ìlú Adó-Èkìtì. Ọba Rafiu Adéjùgbà àti àwọn orí adé míì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bá òun sọ̀rọ̀. Ààrẹ Babalọ́lá ní òun ti kọ́kọ́ kọ ẹ̀yìn, bẹ́ẹ̀ ni òun kọ tí ọ̀gbọ́n yìí sí ọ̀rọ̀ tí àwọn orí adé náà tí wọ́n bá òun sọ, ṣùgbọ́n báyìí o, òun ò fẹ́ tapá kàkàkà ní iwájú wọn. Fún ìdí èyí, mo já mi, bẹ́ẹ̀ ni mo ṣetán láti dáríjì Délé Fárótìmí. Nígbà tó ń sọ̀rọ̀ níbi àpéjọpọ̀ àwọn oníròyìn náà, Ọọ̀ni títí Ilé Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ó rawọ́ ẹ̀bẹ̀ sí Afẹ́ Babalọ́lá yìí pé kó wo ti gbogbo àwọn èèkàn ìlú tó ti dá sí aáwọ̀ ọ̀hún, kó sì dìbòrẹ́ awo olùgbẹ̀bẹ̀. Orí adé náà ó wá yòǹbó Afẹ́ Babalọ́lá lórí ọ̀pọ̀ ipa tó ti kó sí ìdàgbàsókè ìran Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ tó fi mọ́ ìṣọ̀kan àgbáyé. Gbogbo wa la péjọ láti jíròrò lórí ìṣẹ̀lẹ̀ yìí pẹ̀lú Afẹ́ Babalọ́lá tó sì ti buwọ́ lu wípé òun ò ní bá ọmọ rẹ̀ ṣe ẹjọ́ mọ́, ìyẹn Délé Fárótìmí. A lè fọwọ́ gbáyà nípa ìṣẹ̀lẹ̀ ńlá tí Afẹ́ Babalọ́lá ṣe àti àwọn iṣẹ́ takuntakun láti fi orúkọ rere kún orúkọ rẹ̀ àti láti jẹ́ kí orúkọ rere rẹ̀ tí ó ti ń lépa láti ọjọ́ ìwá kó má ṣe bàjẹ́, kó sì máa tẹ̀ sápá iwájú. Ààrẹ Afẹ́ Babalọ́lá ó ti fìdí rẹ̀ múlẹ̀ fún gbogbo àgbáyé báyìí pé òun ti mọ rírì orúkọ rere tí òun ní àti pé òun ó gbọ́ràn sí àwa orí adé lẹ́nu. Òun ò sì ní bá ọmọ òun Délé Fárótìmí jà mọ́. Ọmọ rẹ̀ ní Délé Fárótìmí. Onírúurú ọmọ ni a sì máa ń bí ní ayé. Gẹ́gẹ́ bí àgbàlagbà, tí a bá fi ọwọ́ òsì tá a bá fi bá ọmọ wí, a ó sì tún fi tọ̀tún a ó fi fà á mọ́ra. Àwọn orí adé mìíràn tó péjú pésẹ̀ síbi ìpàdé oníròyìn ọ̀hún láti rí Ọọ̀ni títí Ilé Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì pẹ̀lú ìwé títí Adó-Èkìtì Ọba Rafiu Adéjùgbà, Olójúdo títí Ìdó-Èkìtì Ọba Ìlọ̀rí Fábórò, Ọ̀gágá títí Ìkẹ́rẹ́ Èkìtì Ọba Adéjìmí Alágbàdo àti olóyè tìlú Ọ̀yẹ́ Èkìtì Ọba Michael Adémọlájú pẹ̀lú ọ̀kan-ò-jọ̀kan àwọn orí adé. Ṣùgbọ́n báyìí o, Afẹ́ Babalọ́lá ó ti dáríjì Délé Fárótìmí. Ó ní kò sógun mọ́, bẹ́ẹ̀ ni kò sí ọ̀tẹ̀ mọ́.